lẹ́yìn táwọn eléyìí tẹ̀wọ̀n dé ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ adigunjalè àti ajínigbé. Kàkà kó sàn lára ìyá àjẹ́ níṣẹ́ ló ń fojoojúmọ́ bí obìnrin tí ẹyẹ wá ń yí lu ẹyẹ. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ àwọn ọkùnrin mẹ́rin kan tí wọ́n fìgbà kan dèrò ọgbà ẹ̀wọ̀n nítorí ìwà burúkú tí wọ́n ń hù. Èyí tí wọn ìbá sì fi gbé ìwà tútù wọ̀ lẹ́yìn tí wọ́n pọ̀ lọ́gbà ẹ̀wọ̀n níṣe ni wọ́n tún gboyè nínú ìwà burúkú. Bí wọ́n ṣe padà dé ni wọ́n bẹ̀rẹ̀ ìwà ìdigunjalè lójú páálí. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún mú ìjínigbé mọ́. Èèyàn bíi mẹ́rin ni wọ́n ní àwọn ti jí gbé tí wọ́n sì ti gbowó ńlá lọ́wọ́ wọn kọ́wọ́ tó tẹ̀ wọ́n. Lẹ́yìn tọ́lọ́pàá mú wọn ni wọ́n fojú wọn ba kóòtù. Ilé-ẹjọ́ májísírẹ́ẹ̀tì tó fìkàlẹ̀ ságbègbè Yaba nílùú Èkó nígbẹ́jọ́ àwọn afurasí ọ̀daràn náà ti wáyé lọ́jọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kẹrin ọdún yìí. Àwọn olùjẹ́jọ́ mẹ́rin ọ̀hún ìyẹn Rasaq Oyinlọ́lá, Olúṣọlá Adépẹ̀tù, Maruf Yusuf àti Israel Emenoge ni wọ́n káwọ́ pọ̀nyìn rojọ́ níwájú onídàájọ́ OY Adéfọ̀pẹ́ nínú èyí tí ìpawọ́pọ̀ hùwà ọ̀daràn, ìdigunjalè, fífi orúkọ olórúkọ lu jìbìtì àti ìjínigbé wà. Àwọn ọlọ́pàá tó wà lágbègbè Ṣàgámù ni wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn ọ̀daràn náà lẹ́yìn tí wọ́n jí àwọn èèyàn 3 kan gbé tí wọ́n sì tún jí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lẹ́sọ̀ọ̀sì kan tí ọ̀kan nínú wọn sì dìgbọ́n bí ọ̀gá sójà lójúnà àti lè fi lu jìbìtì. Agbèfọ́ba Mọ́gàjí Haruna ṣàlàyé fún kóòtù pé obìnrin ẹni ọdún 61 kan Ẹkún Ọláìyábọ̀ làwọn ọ̀daràn mẹ́rin yìí jí gbé lágbègbè Ìkòròdú nípìnlẹ̀ Èkó tí wọ́n sì gba owó tó dín díẹ̀ ní mílíọ̀nù 6 5.7 million gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ lọ́wọ́ ẹ̀ kí wọ́n tó yọ̀ǹda ẹ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀. Bákan náà ló tún sọ pé wọ́n tún jí Ọláyínká Akin ọkùnrin ẹni ọdún 46 46 gbé. Mílíọ̀nù 10 náírà ni wọ́n gbà kí wọ́n tó tú ọkùnrin náà sílẹ̀. Àwọn wọ̀nyí kan náà ni wọ́n tún jí ọkùnrin ẹni ọdún 28 kan 28 Fẹ́mi Joseph gbé. Ẹgbẹ̀rún lọ́nà irinwó náírà 400,000 ni wọ́n gbà gẹ́gẹ́ bí owó ìdáǹdè kí wọ́n tó dá ọkùnrin náà sílẹ̀. Àwọn ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn báyìí pé ẹ̀yin mẹ́rin ìyẹn Rasaq Ọláyíwọlá, Olúṣọlá Adépẹ̀tù, Maruf Yusuf àti Israel pẹ̀lú àwọn yòókù yìí tí wọ́n ti sá lọ báyìí lẹ̀dí àpò pọ̀ lọ́jọ́ 11 oṣù kẹwàá ọdún 2022 nǹkan bí aago 2:30 alẹ́ lágbègbè Ìdíròkò ojú ọ̀nà Ìjẹdẹ Ìkòròdú nípìnlẹ̀ Èkó láti wo àwọn ìwà ọ̀daràn bíi ìdigunjalè, ìjínigbé èyí tó mú kí ẹsẹ̀ sófin tó ní ìjìyà nínú tó wà lábala 19 ìwé òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Èkó ti ọdún 2015. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀daràn mẹ́rin yìí rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ pé kí wọ́n síjú àánú wo àwọn, adájọ́ kò gba ẹ̀bẹ̀ wọn. Agbèfọ́ba ní kóòtù Haruna wá rọ ilé ẹjọ́ láti fi àwọn olùjẹ́jọ́ náà pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n náà. Onídàájọ́ Adéfọ̀pẹ́ ti pàṣẹ pé kí wọ́n kó àwọn ọ̀daràn náà lọ sọ́gbà ẹ̀wọ̀n Kirikiri títí tóun yóò fi gbọ̀rọ̀ látọ̀dọ̀ iléeṣẹ́ ìjọba tó ń gba ilé ẹjọ́ nímọ̀ràn DPP. Lẹ́yìn náà ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 28 oṣù kẹrin ọdún tá a wà yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà sétígbọ̀ọ́ yín.